Aláròyé máa wí o. Tinubu ti gba fọ́ọ̀mù ìdíje, Fálékè ló bá gbà á. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti gba fọ́ọ̀mù ìdíje fún ipò ààrẹ Nàìjíríà nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Tinubu ni ẹni àkọ́kọ́ tí yóò gba fọ́ọ̀mù ìdíje lábẹ́ ìsọ̀rí ti ipò ààrẹ nínú APC ní gbàrà tí ẹgbẹ́ òṣèlú náà ṣílẹ̀kùn láti bẹ̀rẹ̀ sí ta fọ́ọ̀mù ìdíje lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 yìí láwọn ibùdó méjì tí wọ́n pàtẹ fọ́ọ̀mù ọ̀hún sí. Ọ̀kan ní Hòtẹ́ẹ̀lì Continental àti Ladi Kwali International Conference Center nílùú Àbújá. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ààrẹ Tinubu tó tún jẹ́ ọmọlé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti alága ìgbìmọ̀ tó ń rí sí àbá ètò ìṣúná nínú ilé náà, alàgbà James Fálékè ló bá Tinubu gba fọ́ọ̀mù náà l'Àbújá tó san $100 mílíọ̀nù tí wọ́n ń ta fọ́ọ̀mù fún àwọn tó fẹ́ dupò ààrẹ. Oríṣìí méjì ní fọ́ọ̀mù tí wọ́n tà papọ̀. Ọ̀kan ni fọ́ọ̀mù mo lọ́kàn ìfẹ́ láti dupò tí wọ́n pè ní expression of interest àti èkejì fọ́ọ̀mù a ó yàn ọ́ ṣaṣojú wa tí wọ́n pè ní nomination form. Méjèèjì yìí ni wọ́n tà ní $100 mílíọ̀nù fún ìsọ̀rí ti ipò ààrẹ. Lára àwọn tó wà níbẹ̀ lásìkò tí wọ́n ra fọ́ọ̀mù fún Tinubu tí wọ́n sì kó gbogbo rẹ̀ lé Fálékè, ìyẹn aṣòfin tó ń ṣojú àwọn èèyàn agbègbè Ìkẹjà l'Àbújá lọ́wọ́ láti fi jíṣẹ́ fún ààrẹ ní igbákejì alága ẹgbẹ́ APC ní àríwá Ọ̀nàrẹ́bù Abubakar Dalórí, akọ̀wé ètò lápapọ̀ Sulaiman Muhammad Agungu, igbákejì alága APC ní àárín gbùngbùn àríwá Ọ̀nàrẹ́bù Báwà Rijau, adarí àwọn obìnrin APC lápapọ̀ Dókítà Mary Alele àti igbákejì alukoro ẹgbẹ́ lápapọ̀ Ọ̀nàrẹ́bù Dúró Mẹ́sẹ̀kù. Ìrètí wà pé wọn yóò kó àwọn fọ́ọ̀mù náà lé Tinubu lọ́wọ́ láìpẹ́ kó lè kọ ọ̀rọ̀ kún kó sì dá a padà ṣáájú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ wọn láti mọ ẹni tí ẹgbẹ́ yóò fà kalẹ̀ gan tí yóò wáyé lọ́jọ́ 23 oṣù karùn-ún tó ń bọ̀ yìí. Pẹ̀lú fọ́ọ̀mù ìdíje tí Tinubu rà yìí, èyí fi hàn pé ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027 ti gbéra sọ wàyí tí ètò ìpolongo àti àkitiyan láti jáwé olúborí yóò sì bẹ̀rẹ̀ sí wáyé láti sáà yìí lọ. Bó ṣe wà nínú ìtòlẹ́sẹẹsẹ àti ìlànà àjọ elétò ìdìbò ilẹ̀ wa Independent National Electoral Commission (INEC), ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kìíní ọdún 2027 ní ìdìbò sí ipò ààrẹ àti tàwọn ọmọlé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àtàwọn sẹ́nítọ̀ yóò wáyé jákèjádò orílẹ̀-èdè yìí, nígbà tí ìdìbò tàwọn gómìnà àtàwọn aṣòfin ìpínlẹ̀ gbogbo yóò tẹ̀lé ní ọjọ́ 6 oṣù kejì ọdún náà. Bákan náà ni INEC ti ṣètò pé kí gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá ní lọ́kàn láti kópa nínú ètò ìdìbò gbogbogbò ọ̀hún mọ bí wọn yóò ṣe ṣètò ìdìbò abẹ́lé wọn tí wọn yóò fi yan ọmọ oyè tí yóò ṣojú ẹgbẹ́ láàrin ọjọ́ 23 oṣù kẹrin sí 30 oṣù karùn-ún, ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti paná awuyewuye yòówù tó lè máa ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ wọn títí kan